bí Bashiru Ajani bó ṣe ń sọ̀sọ̀kúsọ káàkiri nípa Barrister gbọ́nra Ayakìlá sí wọn ọlọ́run dẹ̀ ṣe àwọn tó mọ̀ pọ̀rọ̀ ti jẹ́ ká mọ̀ wípé kì í ṣe Ayakìlá ní Barrister rán sí Fatai Aláìdé náà rán sí pé kó lọ gba báàjì wá tó ń sọ fún yẹn pé kí ọ̀gá yín gangan lè bá rán wá àwọn yẹn pé ọ̀gá wa ló sọ̀rọ̀ síbẹ̀ yẹn bí yẹn ṣe kó bítì fún nìyẹn ló wá sọ di pé Alhaji rán Ayakìlá sóhun. And one thing is that ọlọ́run bá kó ṣe dáadáa fún wa ibi tí mo ti yẹn lọ́gọ̀ ẹnu ni pé ó jáde lójú ayé wọn even though ìyẹn Àyànkúnlé even though we cannot say it's a me ìdí tèmi fi lè sọ pé mistake ló ṣe nìyẹn because èèyàn kọ́lá sọ̀rọ̀ ẹ̀ ń sìn tó ń jáde lẹ́yìn ikú Alhaji 14 years ago tó wá sọ̀sọ̀kúsọ and kò dẹ̀ síbi tó bá ti ń ṣe fìdá òkú kó tó fi kókù tó wọlé náà tí wọ́n bá béèrè pé ẹ̀yin tẹ́wàá mi báyìí o ta ló jẹ lówó kó wá sọ o àbí ta ló jẹ òun náà lówó kó wá sọ o kó má gbowó òkú lọ o ojú ayé ló wà kò tí ì kú nígbà tó máa sin Alhaji òkú Alhaji ò dẹ̀ ń ṣe òkú tó jẹ́ kí wọ́n kàn sin lásán gbogbo ayé ló mọ̀ ó wà bẹ́ẹ̀ tó ṣe pé kínní so kò gbọ́ta ń gbà yẹn kó tẹ̀ pé ẹ̀kọ́ sẹ́yìn kó má sọ ní gbangba Alhaji báyìí o ìbá ti dáa jù èyí tó wá ń sọ yín sìn ẹ̀ṣẹ̀ ni fún kọ́nà kó foríjì wàláyé ẹ̀ṣẹ̀ ni èyí tó ń sọ pé Barrister lọ́wọ́ yìí ẹ̀ṣẹ̀ ńlá ni fún ibi tó dẹ̀ fi jẹ́ ṣe anábìíní téèyàn bá ti kú nǹkan rẹ̀ ní kẹfà sọ́ọ̀pá ẹ̀ nítorí dẹ̀ fi jẹ́ ó jẹ́ bí òkọjá yìí pé alijẹ̀zá ọ̀lìnzán ilẹ̀ rìnzán èèyàn nígbà níbọ̀sà láyè kó wẹ̀ fọ́ ohun tó bá gbìn ló máa ká Alhaji ni ìrẹ́jẹ ó sí nínú fọ́tò tó bá ṣe jókòó ló máa bá ara ẹ̀ o lọ́jọ́ tí fọ́tò bá yọ jáde o nílẹ̀ ayé tá wà yìí kò sí nta bá gbìn òun la máa ká ẹgẹ pọ mi sìn ẹni tó sọ̀rọ̀ yìí gbogbo ìgbà tó kúrò lẹ́yìn Alhaji tí ò gbára ṣe ni mo tẹ́lẹ̀ dúró jíde bẹ́ẹ̀ ó ń wá sórí stage ó ń gbowó náà Alhaji ni ó gbàgbé gbogbo owó mástà láì ṣiṣẹ́ ọlọ́run tó ṣẹ̀dá bàbá oníṣẹ́ ló ṣẹ̀dá àwọn òṣìṣẹ́ tó ní òun náà rí wàhálà kò tó lè níṣẹ́ àfaradà lówó pọ̀ kò tó rówó kó tó fi dá àṣẹ ọ̀hún lẹ̀ kó tó rí iṣẹ́ bó ti ṣiṣẹ́ onítọ̀hún lọ́jọ́ sí ó ló ṣe bàrà epo bá dádùn òun náà máa dá iléeṣẹ́ nílẹ̀ ìjọ kan ohun tó dẹ̀ ṣe fàlàjì yẹn máa ṣe mílíọ̀nù yẹn fóun náà pé kọ́ mi ṣe pè fún because one thing is that ìwọ tó ń gorí stage tó ń gbowó you made mention it in the interview pé òun gbowó ò dẹ̀ ṣiṣẹ́ ẹnìyẹn wá kú tó 14 years ló ṣe wá ń sọ̀rọ̀ ìláìdá ẹ̀ṣẹ̀ ńlá ni fún. Alore TV. ni ọ̀rọ̀ gbajúgbajà olórí fújì àti ẹni tí ó nílùú fún yín Àyànkúnlé ló ṣẹlẹ̀ tẹ́yìn náà ẹ̀dá sí ń gbà ẹ̀ náà ẹ̀ fún onímọ̀ràn ẹ̀sùn kan tó lè ṣe tí inú oníwá dùn tí inú ẹlẹ́yìn náà tí tiẹ̀ láàárọ̀ ṣùgbọ́n tá à ń gbọ́ fìfì tá à ń gbọ́ ni pé ọ̀rọ̀ yẹn bí pé kò tí ì parí náà ni gbogbo àwọn àsùngbà àwọn akéwàgbò táwọn náà dá sí gbà yẹn ọlọ́rọ̀ yẹn ò tí ẹni yẹn gan tí a nínú ìwádìí wa wọ́n tá a gbọ́ ni pé Àyànkúnlé yìí kò tiẹ̀ kò ṣiṣẹ́ pẹ̀lú Wasiu Ayinde mọ́ bẹ́ẹ̀ làwọn onífújì gan tó yẹ kó pè gan wọn kì í gbà ṣiṣẹ́ látàrí pé ẹ gbọ́dọ̀ pé àtàwọn nǹkan mímẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tá à ń gbọ́ eléyìí tó bá bó ṣe ń lọ yìí ojú rẹ̀ fi wò sà kí ni ìmọ̀ràn yín fún àtọ̀tún àtòsí wọn. Ọlọ́run ọba kó bá mi ṣe dáadáa fún yín àkọ́kọ́ ni pé ṣẹ́rọ̀rọ̀ yẹn is very complicated ọwọ́ Ọlọ́run dẹ̀ ni a máa fi gbogbo ẹ̀ sí torí kò sí nǹkan tí Ọlọ́run ò lè ṣe bí ọ̀rọ̀ Barrister ó ní sùúrù kì í lópin ẹyẹ sùúrù kì í lópin sùúrù lérè púpọ̀ tá a bá lè ṣe àdúgbò títẹ̀ ìwé tá a gbà tàbá àti wà tàbá ń gbé wọ́n yìí ní ló dára báyé ń gbógun má jà fọwọ́ lẹ́rán tó bá ń bú ẹ̀ máa jà fọwọ́ lẹ́rán ẹjọ́ làákọ̀ọ́ká tó lè jà àbúrẹ́ ìgbìyànjú kò fara mọ́ kí wọ́n má sọ ẹ lẹ́nu bí tèwe tàgbà bá ń jà kó jàre bí tèwe tàgbà bá ń jà kó jàre ìyẹn ló jẹ́ ohun tó gbà ìlójú mi o. nínú the first interview tá a ṣe orí náà ni mo kọ tí mo fi ṣe advice bàbá wa K1 kúlì ṣe ìfá ní iná láì báàkì Alhaji náà kọ́ nù rìn gbogbo nǹkan ló máa tán Ọlọ́run nìkan ló máa kọ́ Ọlọ́run ọba kò ṣe dáadáa fún wa ohun téèyàn bá dẹ̀ ti jù lọ èèyàn ń jù lọ ni one thing is that gbogbo nǹkan ló ní advantage
gbogbo nǹkan dẹ̀ ló dẹ̀ tún ní disadvantage. ẹ rí èmi kí Àyànkúnlé mo kí kú ọmọ ṣe. ìdí tí mo sọ pé mo kí kú ọmọ ṣe ni pé kò dúró kíké wà ní dàgbàdàgbà kókú kó tó bọ́ síta láti sọ̀rọ̀ ó sọ lójú ayé wọn. ìgbà tó bá yẹ pé ṣe ló dúró tó lọ ń sọ lẹ́yìn ẹlẹ́dàkẹ́ wa mo máa fi yà jẹ. ibi tèmi ò ti lè sọ yí pé mistake ni Àyànkúnlé ṣe nìyẹn because ó ṣe tọ́lọ́run tàná bí n bẹ́ yẹn. nígbà míì kò sí nǹkan rere tó rọrùn láti ṣe o. ẹni tí tẹ́ bá fẹ́ ṣe láyé yìí tó máa jẹ́ nǹkan tó dáa it's always hard. and repercussion nígbà míì náà ó lè hard in the beginning bó tó máa padà wá já sáyọ̀ tó bá yà. òun ni tó ń ṣẹlẹ̀ yìí sìn ọ̀pọ̀lọpọ̀ lè máa sọ pé mistake ló ṣe kò yẹ kó sọ̀rọ̀ kò yẹ kó ṣe kíní kan bẹ́ẹ̀ yeah it's gonna be tough like I said kò sí nǹkan rere tó rọrùn láti ṣe kò sẹ́ gbogbo ẹni tó ga láyé lẹ́nìí tó bá tẹnu bọ̀rọ̀ wá nìkan sọ̀rọ̀ ohun tó ju ẹni tó lówó lọ́wọ́ ti rí kó tó dolówó tẹ́lẹ̀mí bá gbọ́ ó lè má fẹ́ go through tó ní ó lè ní kọ́lọ́ fún un kóhun wá bóun ṣe wà yìí. So bí Àyànkúnlé ṣe bó ṣe sọ̀rọ̀ jáde yẹn ṣẹ́rẹ́ ọ̀rọ̀ yẹn ó dàbí ọ̀rọ̀ ìyàwó tó fẹ́ ẹni tó gbajúmọ̀ kò yé ń sìn tó fẹ́ ni tó popular kẹ́ni tó popular yẹn wá kọ́ lẹ̀ ẹ̀ńkẹ́ bọ́ mi sìn ta ló fẹ́ rú ẹ̀ fẹ́ ìyàwó lágbájá fẹ́ ìyàwó tàmídù àbí ìyàwó tó fẹ́ àfà tó jẹ́ àfà tí gbogbo ayé mọ̀ kó àfà yẹn wá kọ́ lẹ̀ wá ló fẹ́ lọ gbà ọmọ táfà yẹn ti ṣe sí lára ó jẹ́ má dọ̀dọ̀ ẹ̀ bí ọ̀rọ̀ ẹni tó kù lẹ́yìn eléré especially eléré tó lókìkí bó ṣe rí nìyẹn o. So yeah like I said gbogbo nǹkan tó ní advantage náà ó máa ní disadvantage. tó bá jẹ́ pé lóòótọ́ bá ní pé ọwọ́ kan wọ́ pé ẹni yìí o láti fi dá sẹ̀ríà fún ẹ gbọ́dọ̀ gbàṣẹ́ ẹ gbọ́dọ̀ lò fún ẹni báyìí gbọ́dọ̀ ṣe níbi báyìí tó bá yẹ kó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àfà tó ní àsìmí aláwọ̀ alam Ọlọ́run nìkan ló ráàrin yẹn. ṣé ní kọ̀ọ̀kan tí mo fẹ́ kẹ́ mọ̀ ní pé tó bá jẹ́ pé lóòótọ́ ni bàbá akéwà ń sọ fáwọn kan pé kọ́ máa gbà síṣẹ́ ní tí ò dá ni bàbá wa alájà Abdullahi Akínwọ̀dé wọ́n kọrin kan ní ẹ̀dá tí náwó ọ̀nà ká má kọjá ibi ọwọ́ ẹ̀ bá gùndé ló sì mọ ọ̀nà tí ń kú lọ́dọ̀ Ọlọ́run mi bọ́lọ́run bá fẹ́ fúnni láàrin sí kí ọ̀tún òmọ̀nà tarí sí kí ó fi dọ́dọ̀ wá ìgbẹ́kẹ̀lé ènìyàn asán ló jẹ́ ìgbẹ́kẹ̀lé ènìyàn asán ló jẹ́ ẹni bọ́lọ́hun dúró olóò máa lérè ẹni bẹ́nìyàn dúró ìṣubú lùmí dá ìgbẹ́kẹ̀lé ènìyàn. Abdullahi Akínbọ̀dé ló kọ́kọ́ lọ́mọ àṣẹ dáadáa fún wọn. I mean one thing is that Alhaji Láìgbádé náà tún kọrin kan Sàkálágbádé bàbá mi ló bá mi ṣe dáadáa fún wọn ní Láìgbádé ibi tó rí bá máa dé gbogbo kádàrá tí kálukú yan ẹ̀dá ò lè sọ pé kó má dé ibẹ̀ Ọláyígbádé system àwa aládé ibi tí mo fẹ́ lọ́bẹ̀ ni wípé làkàṣẹ́ aláwàálà àmọ́ bóyá lóòótọ́ ni bàbá Akéwà ń sọ bẹ́ẹ̀ tó bá sọ bẹ́ẹ̀ èmi rò pé kò yẹ kó rí bẹ́ẹ̀ because bí ẹ̀dá bá ká ní tiẹ̀ Ọlọ́run náà máa tẹ́tí ẹ̀. Bàbá Àyìndé Bákàrè ọkùnrin kan gbà kan wọ́n ní Olúwa jíjí mo sọ fún mi àwọn ìmọ̀ àrùkú barista ni mo ń gbórin oríṣiríṣi music máa ń kọ Olúwa lálábò mi o Olúwa lálábò mi o wọ́n ní láìṣẹ̀ láìrò wọ́n bínú wọ́n sọ̀rọ̀ mi lẹ́yìn dáa o ibi tí fẹ́ lò ń bẹ̀ mi tó ti sọ wípé bẹ́ẹ̀ dábàá ká ní tiẹ̀ Olúwa á sì tẹ́ni tuntun kò sí ohun tó le tí kì í rọ̀ o ìgbẹ̀yìn á dára mo róye o. I mean one thing is that kó yẹn máa jẹ́ ti Àyànkúnlé because ilé ayé yìí kò sí ohun tó le láyé tí kì í rọ̀ bẹ́ẹ̀ dábàá ká ní ẹ̀ báyìí Ọlọ́run máa tẹ́ni tuntun. Mo sọ̀rọ̀ kan pé nínú the last interview pé tí gbogbo àwọn tó ń gbé nílùú ṣeré gbogbo wọn náà kọ́ lọ́nà wà ń bẹ̀ o ẹlòmíì kan lọ́bẹ̀ lọ́n waste time ni ibẹ̀ kan lórí rẹ̀ wà and torí rẹ̀ Àyànkúnlé bá wà nídìí ìlú torí pé èèyàn jọmọ nílùú kò ní pọ́ máa ṣe oníìbò máa lùlù yẹn sórí rẹ̀ òdodo ní ká bára wa sọ
ìgbà tó fìlú lẹ̀ tó lọ sí London ibẹ̀ ló ti rówó tó fi kọ́lé tó kọ̀ náà lóòótọ́ ara nǹkan tó ṣe lọ́nà ní ìlú gbogbo ẹ̀ náà kọ́ nílùú ó máa láwọn nǹkan díẹ̀ náà tóun náà máa ṣe tó máa fi rí owó tó máa fi kọ́lé ẹ̀ so gbogbo àwọn tó ní nǹkan tó yẹ kí àwọn tó nílùú yẹn kọ́ ní behind of their mind nìyẹn àdà wọ́n bí yín sínú ẹ̀ ni o àdà ẹ lọ kọ́ ni o ẹ má nígbàgbọ́ yí pé ìlú yẹn lẹ máa lù tẹ́ fi máa ṣe oríire tẹ́ bá ń bẹ́lẹ̀ kan ṣeré tí eléré yẹn ò bá nífẹ̀ẹ́ yín ẹ fi bẹ́ẹ̀ lẹ̀kẹ́ lọ wá nǹkan mi ṣe yá àjùmọ̀bí òkò tánú ẹni tọ́lọ̀ ń bá rán sí ọ̀nà máa ṣèyàn lóore tó bá ń bẹ́lẹ̀ kan ṣeré tí ò ra mọ́tò fún ẹ then you should use your senses that oríire mi ò sí lọ́dọ̀ ẹni yìí let me move on so tí gbogbo ayé bá kọ Àyànkúnlé sílẹ̀ pé kọ́ máa wọ̀ nípele tọ́lọ̀ bá máa ṣínà ọ̀là míì fún ọlọ́wà ṣe o tí ò dẹ̀ sẹ́ni tó lè dì lọ aláwọ̀ láàmọ́ni ànímọ́ni àtàìta wà láàmúntẹ̀ tàbí ẹni tó lè sọ pé ntọ́nà máa ṣe ọlọ́run ní ṣe wà láàmúntẹ̀ ànímọ́mọ́ náà wà láàrọ̀ dà ànímọ́ kọ̀dá ìta wà láyọ̀ nfa òzàlì jáde mí kàlí jáde ntọ́nà òpá wa ní ṣe tàbí ẹni tó lè sọ pé máa ṣe kò sẹ́ni tó ní agbára àfọlọ́run torí pé láwùlà wà láàkúwàtà bí ẹ̀ bá ti bọ́ lọ́hùn dúró tó tọ́ àkárìtù gbogbo nǹkan máa lọ déédéé fún ni. bàbá nítorí àkókò wa àti fẹ́fẹ́ náà rẹ̀ àti fẹ́fẹ́ gún síbì kan nígbà tí gbogbo ẹ̀ tó gbóná jọjọ lára wọn tí wọ́n dá sí náà ni Alhaji Sheikh Akeugba Gold mo fẹ́ kí ẹ fi kẹ́kẹ́ iná kẹ́ lo agbọ́n yìí this channel láti fi bá wọn sọ̀rọ̀ pé ìbẹ̀rẹ̀ kì í ṣe oníṣẹ́ oníbo náà bá dé níbo náà bá yanjú ẹ̀ sí jẹ́wọ́ tí ẹ̀ rí kíní ọ̀hún tó láàrin Olúayé Fújì àti Àyànkúnlé iṣẹ́ ẹ̀kẹ́ ẹran sí wọn ibi tó bá bá dé ṣé wọ́n ti parí ẹ̀ ni adúpẹ́ tí wọ́n bá ti parí ẹ̀ kí ni kò ṣe láti parí ẹ̀. adúpẹ́ lọ́wọ́ bàbá wa Akeugba Gold ẹ rí mo mọ̀ pé bàbá yẹn ń try but ṣé wọ́n rí pé àárín ìgbà tí wọ́n ń fọ̀rọ̀ yẹn náà ni ọ̀rọ̀ ìmáàmù Ògbómọ̀ṣọ́ náà tún jáde tí bàbá yẹn náà tún gbéra tó tún rìn tó ń ṣe gbá tó ń ṣàwò and apart from that àwọn náà ní program tó ń run and there are some other things tí wọ́n tún ṣe so I think that is why tí ó fi dàbí ẹni pé bóyá we feel that maybe tó fi jẹ́ pé ó dàbí wọ́n ṣe bí ẹni relent díẹ̀ so àwa máa wá bẹ̀ wọ́n torí àwọn náà la gbà Ọlọ́run dẹ̀ nínú gbogbo àwọn àfáà káwọn dìde kọ́ bá wa dá sí wọ́n dẹ̀ ti ṣe débi tó lágbẹ̀rẹ̀ pé àwọn náà àti kéwọ́n wọn ti bá wọn sọ̀rọ̀ káwọn náà tún bá wa dìde sí kọ́ má jẹ́ kó sún wọn because Alhaji Síkírù Yorùbá ló ní ìbẹ̀rẹ̀ kí ṣó níṣẹ́ o àfẹnibárọ́jú láforítì òun làwọn gbàlà so káwọn náà kọ́ tún bá wa dìde sí kọ́ tún bá wa pé kéwọ́n bójọ́ máa get in contact pẹ̀lú àwọn ọba ìlú ni torí pé ibi tọ́rọ̀ ìdé ní sìn bàbá wa kí wọn kọ́ ló bá ṣe dáadáa fún wọn mo nígbàgbọ́ yí pé Ọlọ́run ti gbé wọn ga ibi tọ́lọ́run dẹ̀ gbé wọn dé yìí ọ̀rọ̀ yìí bóyá táwọn ọba ìlú bá dá sí wọ́n lè tijú àwọn ọba ìlú yẹn káwọn náà kan reconcile pẹ̀lú ẹ̀ àwa ti sọ gbogbo yẹn náà dẹ̀ ń sọ pé kan sí lọ́hùn ọba látara ẹ̀ ó jẹ́ mọ́tò kankan fún whatever Barrister ní àríṣe láríkà àríkà bá àríkò gbogbo tí ẹ̀ bá ṣe láyé yìí òun lèèyàn máa fi sọ̀rọ̀ lóòótọ́ kò sí nǹkan tí èèyàn lè ṣe láyé tó lè tẹ́ ọmọ aráyé lọ́rùn àmọ́ Aláàjì ní ṣe wọn gbá tó lè ṣe káyé lè mọ̀ pé ó ṣe kí ni ó tíráyì because ohun téèyàn bá ti jù lọ èèyàn jù lọ ni so èmi máa bẹ bàbá wa K1 kàn ṣe sùúrù kí wọ́n reconcile kàn ṣe nǹkan kan táyé máa gbọ́ pé K1 ṣe báyìí fún ẹni yìí kàn fi mú ẹnu ayé kúrò kí gbogbo ẹ̀ kó settle táyà bá ilẹ̀ aláwọ̀ pé Àyànkúnlé máa bá wọn ṣeré there is nothing wrong with it tọ́wọ́ bá dẹ̀ lè aláwọ̀ ẹ̀ kàn ṣe tọ́lọ́hùn tànábì Àyànkúnlé Ọlọ́run á ṣe dáadáa fún káwọn náà kọ́ dìde ní dìde yìí pé pàápàá gan tẹ́mi bá wà ní position wọn I can still call some other Fuji musicians pé ẹni yìí mo fẹ́ kí ẹ bá mi gbà síṣẹ́ because ó lè má fẹ́ bá mi ṣeré mọ́ but tó bá wá sọ́dọ̀ yín ẹ gbà síṣẹ́ I can do that it's what he can do too he can also do that too ṣé ní ayé yìí ilé ayé àfọwọ́bà fílẹ̀ Barrister ti kọ́ lórí
ní ilé ayé àfọwọ́bà fi ilẹ̀ ní ilé ayé àfọwọ́bà fi ilẹ̀ ní Àyìndé o mo fẹ́ dógún mo fẹ́ dọ́gbọ̀n ilé ayé àfọwọ́bà fi ilẹ̀ ní. àmì gbogbo nǹkan ló máa tán Ọlọ́run ló máa kù tí bàbá wa K1 àwọn kọ́kọ́ wọn àtọ́ pé téèyàn máa fi sìrègùn wájú Ọlọ́run tó bá dọjọ́ ìṣòro tó jọ̀rọ̀ bá dé Ọlọ́run wọ́n láyé pé kò yẹ kí n ṣe báyìí mo dẹ̀ ṣe bẹ́ẹ̀ Ọlọ́run ṣe nǹkan báyìí fún mi tọ́lọ́run dẹ̀ máa ṣe nǹkan yẹn ìyẹn lè máa advice bàbá K1 pé kí wọ́n ṣe tọ́wọ́n bá fi pé kò wọ́n lè feel comfortable kó bá wọn ṣeré I mean he is in position láti pe any of the Fuji musician pé ẹni yìí I want you to call him pé kó máa wá sọ́dọ̀ kó máa wá lùlù fún ẹ mo fẹ́ kó ṣe bẹ́ẹ̀ fún mi mo lè nígbàgbọ́ pé kò sí musician kan tí K1 máa pè tó máa ní rárá lóòótọ́ ìrú lè máa bà wọ́n gbà ṣé K1 lè sọ̀rọ̀ ìgbà ìjà pọ̀ àwọn kọ́kọ́ wà tó pé ẹ̀dá máa ṣe láyé táwọn ẹ̀dá máa ṣe mọ̀ lára ẹ̀ pé ẹni ṣó ti wá change bẹ́ẹ̀ ni ṣó lè ṣe bẹ́ẹ̀ ṣá wọn kò bẹ́ẹ̀ yẹn gbogbo àwọn kan bẹ́ẹ̀ ni ẹ̀ máa sìrìgún síwájú Ọlọ́run so kọ́ sí Ọlọ́run látàrẹ̀ káyọ̀ kúlé náà kúrò náà dẹ̀ gbà fọ́lọ́run kó dúndùn yí pé tí Ọlọ́run bá ní kí àwọn bá agbégbàgbò kan gbá àwọn gbèsè tó fẹ́ gbé Ọlọ́run bá ní kí gbogbo ẹ̀ kó rí bó ṣe yẹ kó lọ tí ọ̀nà iṣẹ́ àlùlù tí ò bá fẹ́ dàbí bó ṣe fẹ́ he can easily fall into another thing. There are so many things tí èèyàn lè ṣe kí Ọlọ́run bá jọ kó gbàdúrà wa kó ṣe dáadáa fún wa. We need to live in peace because kò sẹ́ni tó mọ̀ ìgbà tó máa ṣe tí ò ní jí wọn kọ́nà kó jọ kó máa ti pa wá báyìí. orúkọ yín ká tó máa lọ lẹ́ẹ̀kan sí. orúkọ mi lẹ́ẹ̀kan sí Alhaji Tajudeen Ọláníwájú Àdìsá ọmọ Abdulrahman a ní fi eléyìí ṣe àṣemọ́ ọ̀hún. Alore TV Alore TV nílé nílé òkúni ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n ètò tó kọ́ni lóye ní gbogbo àgbáyé ẹ máa wò ó Alore Alore ẹ máa wò ó ẹ máa wò ó ẹ máa wò ó. Thank you.